Hello, ẹ̀yin èèyàn mi. Ó ti ẹ̀ dá bá wọn. Wọ́n ní kí ló ń jẹ́? Ìyá Ìgbìrà. Wọ́n ní every time ló máa ń bí ẹ̀gbọ́n ẹ̀ ní bàbúrò ẹ̀. Sister ẹ̀ náà pè. Ọ̀dọ̀ kábíyèsí lemọ́lemọ́. Wọ́n á wọ ààfin anyhow. Wọ́n á ṣe oríṣiríṣi anyhow. Torí pé ẹ̀gbọ́n ẹ̀ ń sọ fún wọn pé òun ni senior wife ní ààfin. Òun ni first wife ààfin. Òun ni kíní kan. Àṣẹ tó ń bá pa ní kábíyèsí máa ń tẹ̀lé nítorí pé ó tún mọ̀ pọ̀ tó ń ṣe. Àwọn ò tún mọ̀ pọ̀ yẹn. Ǹjẹ́ kò ti hàn wọ́n lé òun ó ti ká lójú kábíyèsí Ọlọ́run ti bàjẹ́. Wọ́n ní sister yẹn pé máa ń wá sáàfin. Lemọ́lemọ́. Pé nítorí pé àǹtí ẹ̀ ti fún láyè. Àbí Ìgbìrà yẹn. Ìyá Ìgbìrà ó ti fún láyè pé Mariam pé kó lọ bá àwọn ọmọ kan wá láti inú chamber wọn kó send ẹ̀ wá fún wọn ní Canada. Wọ́n láti gbà yẹn ó kàn máa dédé wá sáàfin àwa jókòó. Dédé wá sáàfin àwa jókòó. Wọ́n ṣàǹdí ọjọ́ kan pé kábíyèsí sọ fún pé kí lòun wà. Tá lẹ bèrè ẹgbẹ́ ò sí bí. Wọ́n bí ẹ̀gbọ́n ẹ̀ ní sister ò sí bí. Ó ní sister wọn ní kóun lọ máa bá wọn máa prepare ilé. Torí tó ń bá dé kí inú ilé yẹn kó lè neat. Wọ́n ní kábíyèsí dẹ̀ gbójú kúrò pé wẹ̀. Ẹni tí èèyàn bá nílò èèyàn rán ní irú iṣẹ́ bẹ́ẹ̀ tó súnmọ́ èèyàn. Wọ́n láti gbà ṣe ó wá monitor bí àfiṣe jẹ́. Oye ìgbà tí Naomi máa fi wá sáàfin. Oye ìgbà tí Naomi máa fi sùn sáàfin. Oye ìgbà tí Naomi máa fi ṣe pẹ̀lú kábíyèsí. Ó wá jẹ́ monitoring spirit. Wọ́n ní èyí Láídé tó sọ pé ọ̀rẹ́ ẹ̀ ni. Bí ó ṣe wá sáàfin, bó ṣe ń ṣe, bó ṣe. Wọ́n lòun ló lọ sọ fún Láídé tí àkàrà ṣe wá tú sípò. Ẹnu ọjọ́ mélòó yìí tó ṣe preparation burial àbọ̀bọ̀ ẹ̀gbọ́n kábíyèsí. Wọ́n ní ó lọ pè ẹ̀gbọ́n ẹ̀. Ó lọ pè Mariam pé Láídé o. Báyìí. Ó máa ń wọ̀ ààfin. Ó máa ń ṣe gbọ́, ó máa ń ṣàwò. Wọ́n ní oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ níbi tí yẹ pé kò tiẹ̀ sí anybody tó ti máa gbọ́. Ashley pé Mariam ló máa kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn àti wá. Láti pé kábíyèsí nǹkan ń gbọ́ bẹ́ẹ̀. Kábíyèsí ní níbo irú ọ̀ṣẹlẹ̀ rí. Ó ní àpò òun gbọ́ bẹ́ẹ̀. Pé wọ́n lè ṣe báyìí, wọ́n lè ṣe bó ní ẹ̀. Ṣé sister ẹ̀ ló wá ń sọ gbogbo ilé fún ẹ? Ó ní nǹkan tó ń ṣe kù. Wọ́n ní bó ṣe wá di àná Sunday. Wọ́n ní bó yóò ṣe wá láti ọjọ́ Saturday tó tún wá ń ṣe preparation. Gbogbo èèmù kábíyèsí ń pé wọ́n ní nígbà tó ti sọ kábíyèsí pé wọ́n á ṣe preparation pé Mariam ní kóun yìí lọ máa ṣe preparation. Àṣé monitoring spirit ni. Wọ́n nígbà tí kábíyèsí wá rẹ̀. Kábíyèsí wá sọ fún pé wo wá. Láti ẹni ìdánmọ̀ ìfẹ́ rí ẹ láàfin yìí mọ́. Pé kábíyèsí gbọ̀ngbẹ̀. Ó gbọ̀ngbẹ̀. Ó ń gbọdọ̀ rí láàfin mọ́. Láti ẹni lọ. Kí ló dé? So wá sáàfin tó wá sáàfin àṣẹ wá monitor wa. Kí ni tiẹ̀? Èmi àti ẹ̀gbọ́n ẹ̀. Àbí èmi àti sister ẹ̀ la ní business. Kí ni tiẹ̀? Láti wá sáàfin kó wá máa monitor wa láàfin. Pé òun ò tí gbọdọ̀ rí inú ààfin. Ó ti wá sọ fún wọn ní gate pé anybody. Wọ́n ló sọ fún wọn gate pé anybody tó bá ń bọ̀ nínú family Mariam pé kán jẹ́ kó òun gbọ́. Òun ti ẹ̀ fẹ́ kankan. Mostly sister Mary tó jẹ́ pé monitoring spirit tó gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàfin. Ó dẹ̀ wá ìdí náà pé òun wá bá kábíyèsí. Òun wá bá ẹ̀gbọ́n ẹ̀ palẹ̀ ilé mọ́. Pé òun wá sọ fún pé kó má wá síbí mọ́. Òun ò fẹ́ rí. Wọ́n ní kábíyèsí lé ẹsẹ̀ ò balẹ̀. Wọ́n ní bí Naomi ṣe wá
Mariam wá pe kábíyèsí àti sísá wa ní olé òun ò ṣe gbọ́ ní bẹ́ẹ̀ ni ó ní ìwọ gan àbùkù máa kàn wọ́n náà ṣé nítorí pé adéyẹlé ìwọ náà lọ pé gbogbo yín pátápátá ló máa lè dànù kí ló dé tẹ́ fẹ́ fi òun lọ́kàn balẹ̀ nínú ilé òun nínú ààfin òun kí ni gbogbo eléyìí wọ́n ní kò jẹ́ kí Mariam tiẹ̀ sọ̀rọ̀ pé kábíyèsí wa ni ó ní pé wọ́n ní kábíyèsí wa pa fóònù wọn lẹ́nu ló bá pè tó pè kábíyèsí ní èní ìkókó ó fẹ́ pé 20 times even more than that. Ló bá ní Mariam wá sọ púpọ̀ àmọ́ ẹni tó òun wá ṣe ló bá rán àwọn èèyàn wá bá kábíyèsí pé òun ti pè kábíyèsí láti àárọ̀ pé kábíyèsí ò gbé kọ́ọ̀lù òun kábíyèsí ní báwọn ló ṣe fẹ́ gbé kọ́ọ̀lù nígbà tó mú monitoring spirit wá mọ́nítọ̀ òun láàfin páàrin fi yín máa pọ̀ àárín fi yín yẹn kó sì wá pọ̀ jù kí n tòun àti tàbúrò máa ṣọ́hun lójú ṣọ́hun lẹ́sẹ̀ ní ààfin òun tún gbọ́dọ̀ rí ó ní kábíyèsí òun lè sọ òun máa explain náà ó kí kábíyèsí jẹ́ kí òun ti explain pé kábíyèsí ó tiẹ̀ fẹ́ gbọ́ ó gbé fóònù kúrò ní etí ó gba fóònù létí ẹ̀ tó ń yà pààrà rẹ̀ kí ló dé ẹ̀yin báwo ẹ kàn wà ní ààfin wọ́n rán yín sí òun ni kí wọ́n máa fún òun ní wàhálà kí wọ́n máa fún òun ní headache pé túmọ̀ yẹn òun ò fẹ́ rọ́bìṣì mọ́ ó lóun ò fẹ́ rọ́bìṣì wọ́n ní bí kábíyèsí ṣe pa fóònù wọn lẹ́nu ni àlejò lè wá ṣe gbọ́ nìyẹn pé ìgbì ó ti kọjá ayé ẹ̀ jù Ashley ṣe kọjá ayé ẹ̀ ní ìgbì náà kọjá ayé ọlọ́run àkó kábíyèsí yọ bẹ́ẹ̀ ni ọlọ́run àkó yọ àánú ọlọ́run àwọn pẹ̀lú kábíyèsí torí àwọn olórí túláàsì tó wà láàfin wọ́n fi ti torí Naomi wọ́n fẹ́ pa kábíyèsí wọ́n fi torí Naomi wọ́n jẹ́ kọ́kàn kábíyèsí balẹ̀ wọ́n ní bí kábíyèsí ṣe lé wọ̀ dànù ni báwo ni ó ṣe ní ilé dànù àwọn ẹ̀ka yìí níṣẹ́ àwọn oníṣẹ́ ibi kábíyèsí àti Naomi ló máa ń wẹ̀ ní wọn tó gbọ́ bá ń jẹ́ ti ọlọ́run lókè kí ló dé ẹ̀yin èèyàn wa ẹ bá mi dá sọ̀rọ̀ yìí ẹ ṣe gan wọ́n ní kí n tún fẹ́ lè tó yín létí pé náà Mariam àti àwọn fámìlì ẹnujọ́ mẹ́ta yìí tẹ̀tì ó ti dínkù tó máa ń bọ̀ báyìí àwọn àgbàlagbà yẹn wọ́n máa bọ̀ rí èrè àwọn chief wọn náà máa bọ̀ rí èrè àárín fi léègbè nígbà kábíyèsí ti fi wọ́n síbi ibi tí ó tẹ́ wọn lọ́rùn jẹ́ gbogbo akitiyan rádaràda kí náà Ashley àbí kí Mariam òun máa jọba òun máa fi gbogbo ẹsẹ̀ òun máa múlẹ̀ láàfin ó kí Mariam kó kúrò láàfin lérè kúrò láàfin lọ́la pé ìyẹn ti stop nítorí kó ti bí ìbejì nísìnyí kan wọ́n ti tẹ́ lọ́wọ́ ara wọn bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi mo ní kí n sọ fún wa bó ṣe ń lọ kẹ́ bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi subscribe kẹ́ bá mi fi tó kù sí comment section àbọ̀ ọlọ́run adájú lórí wa Jésù Olúwa wa àmín.